Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo apátápátá ní orí ìkànnì aláyọ̀ yìí. Èmi wọ́n yín kọ́mi lòmíyọ̀ náà ni o. Kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. Odò agbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Àní jẹ́ni tó ń wá o lágbára Ọlọ́run. Ẹ má bínú pé ó take time kó tó di pé mo wá reply Queen B pẹ̀lú ọ̀rọ̀ tó sọ, because why ni wípé wọ́n ní tíyàn bá fi allegation kàn yàn, allegation tó bá fi kàn ẹ́ tí o bá tètè jáde láti wá debunk ẹ̀, wọ́n á ní pé lóòótọ́ ló ṣe, wọ́n dẹ̀ máa ní pé ẹ̀rù ń bà ẹ́ ni lórí ẹ̀ ló ṣe lè jáde láti wá sọ̀rọ̀. Ọmọ kọ́ lèmi o torí pé Yorùbá nation táwa ń ṣe, àwa ń ṣe lóòótọ́ ni, ààrẹ ṣe báyìí. Ṣùgbọ́n kí tó bẹ̀rẹ̀, àwọn kọrin Yorùbá national anthem. Nǹkan tí wàá mi ṣe ni pé wàá máa pín ètò yìí ó lè kan Queen B lára. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, forílẹ̀ ibi wá, kàgbéga 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 fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní kẹ́jẹ́ ká máa lépa, tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ̀yin ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ìgbòho Òòṣà, iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Mo kí bàbá mi Emeritus Professor Banji Akíntóyè, ẹ pẹ́ fún wa sà. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá mi Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Olúwa mi o, mo kí yín sà. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo àwọn ládé, gbogbo àwọn lóyè, gbogbo àwọn tọ́lọ́run fi kọ́kọ́rọ́ ilẹ̀ Yorùbá àti ilé ayé tọ́lọ́run fi lé lọ́wọ́. A máa ń sọ nǹkan pé Oòduà agbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Bó ṣe máa jẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n wà lórí ètò báyìí. Ẹ jọ̀ọ́ orí ọ̀fẹ́ tẹ́ bá mi ṣe ni pé ẹ bá mi pín broadcast yìí kó rìn dáadáa, kó lọ bá gbogbo àwọn tó pera wọn ní òmìnira 2022, òmìnira 2022, lórí pé a lè pọ̀ wọ́n lómìnira, òmìnira tí wọ́n fẹ́ wá da àlàáfíà Yorùbá nation rú, tí wọ́n fẹ́ wá ṣe nǹkan tí ò dáa lórí ọ̀rọ̀ Yorùbá nation, tí wọ́n fẹ́ wá ṣe nǹkan tí ò dáa. Brọ́dà mi akúṣẹ́ náà sà, yes sà, lábẹ́kúta. Ok brother, respect. Ẹ ṣeun gan, ẹ ṣeun ọjọ́, ẹ ṣeun ọjọ́, wòye jẹ́ ni ẹ̀ Mr. Mo kí bàbá mi, mo kí brother mi, má bínú, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òun ló wà lórí mi o, bọ̀ ẹ má wọrí, màá kí yín dáadáa. Kò ní sú wa, kò ní rẹ̀ wá, torí pé tí wọ́n bá fi ẹ̀sùn kan kàn ẹ́ tó bá ètè jáde láti wá sọ̀rọ̀ yẹn, wọ́n á ní bí á pé lóòótọ́ ló ṣe. Mo rí ọ̀rọ̀ tí Queen B wá sọ. Tẹ́ bá wo èjì Queen B, ẹ máa rí pé ìyá mi ni, torí pé wọ́n á ti wọ bí àbí 55 àbí 60. Àgbàlagbà ni wọ́n. Bọ̀ wọ́n máa ń sọ nǹkan pé ọ̀nà ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀. Ìgbà míì wà táwọn ìyá wa mi bá wà,
wọn ò ní ronú gẹ́gẹ́ bí àgbàlagbà, wọn á ronú bí ọmọ kékeré tó dẹ̀ yẹ pé ọmọ yẹn máa wá ṣí wọn létí. Mo fẹ́ wá ṣí ìyá Queen létí ni. Tó bá sọ̀rọ̀ nípa even movement Yorùbá nation, mo ò tiẹ̀ mọ̀ ẹni tó ń pè ní Queen rárá. Mo mọ̀ wọ́n rí, mo gbà kọ́bọ̀ rí lọ́wọ́ wọn. Àti ẹ̀ ní any business tájọ fẹ́ ṣe, mo mọ̀ wọ́n rí àtẹ̀jọ́ ní any business. But lórí ọ̀rọ̀ tí wọ́n wá sọ, ká ní wọn ò dárúkọ mi, I will not come out and come and be saying this. But torí pé wọ́n dárúkọ mi yẹn, màá wá kí wọn lórí kíbọ̀ yìí jẹ́. Nígbà tí Yorùbá nation bẹ̀rẹ̀ ní 2018, torí mi like history gan, so that kó lè yé àwọn èèyàn wa. Nígbà tí Yorùbá nation bẹ̀rẹ̀ ní 2018, tí à ń gbé lọ díẹ̀, àwọn tó jẹ́ àwọn alágbára ilẹ̀ Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí ń dìde. Bí bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọ́n jáde ní 2020, wọ́n dẹ̀ sọ wípé ìtàwọn Fúlàní tí wọ́n ṣe fún wa ó ti tó gẹ́, tí wọ́n ń jí àwọn ìyá wa gbé, tí wọ́n ń pa àwọn ìyá wa, tí wọ́n ń ṣe nǹkan tí ò dá lórí àwọn ìyá wa, tí wọ́n ń ṣe oríṣiríṣi, tí wọ́n sọ ọgbọ́n àwọn ọ̀dọ́ jẹ́ aláìníṣẹ́. Òun ló ń bàbá wa yìí tí wọ́n fi dìde ń pé ṣó yẹ kí ìyà máa jẹ ọmọ Yorùbá báyìí. A dẹ̀ bẹ̀rẹ̀ sí wípé ó yá àwọn Fúlàní ṣe ó gbọ́dọ̀ kúrò lórí ilẹ̀ Yorùbá, torí wáì ní pé èyí tí wọ́n ń jí àwọn èèyàn wa gbé ó ti tó gẹ́. A dẹ̀ dúró, a dẹ̀ ń ṣe pẹ̀lú inú kan àti òótọ́, láìsí bí à ń pé à ń pa ọlọ́pàá àbá ń ṣe nǹkan tí ò dáa fún Nigeria Federal Government, ju pé kí a lo fundamental human rights wa gẹ́gẹ́ bí ẹnu tí à ń lò láti máa jẹ́ kí gbogbo ìjọ àgbáyé máa mọ̀ wípé inú ẹrú ni Yorùbá wà, ká fi lè kúrò ńbẹ̀. Bàbá Máyọ̀sọ́lá dẹ̀ bẹ̀rẹ̀ ní 2021 àbẹ̀rẹ̀ rally, a dẹ̀ bẹ̀rẹ̀ sí ń lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, tó dẹ̀ yẹ bí i pé kò sí nínú history àbí rẹ́kọ̀dì pé bàbá Máyọ̀sọ́lá o wọ́n pa ẹni ọlọ́pàá, àbí bí i pé àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí ń da ìlú rú. Kò ṣẹlẹ̀ rí nínú history ní gbogbo 2021 kò tó di bí i pé wọ́n padà di pé nǹkan tó àwọn ọ̀tá àwọn ọ̀dàlẹ̀lẹ̀ Yorùbá tó padà ṣe fún bàbá Máyọ̀sọ́lá tó fi di èrò Bẹ̀nẹ̀. Nítorí ilẹ̀ Yorùbá ni o, kò ṣe torí pé ìfẹ́kùfẹ́ ara wọn o ló fi di èrò Bẹ̀nẹ̀. Ó wá di èrò Bẹ̀nẹ̀ yẹn nígbà tó di nǹkan bí àwa sì mẹ́ṣọ̀ la sì lọ sí rally. Nígbà tó di bí apá lọ ṣe lẹ́kọ̀ọ́, a dẹ̀ ṣe àwa 2022 I mean ní 2021 àbá ṣe ogun rally yẹn 2021 àtúwò pé June 12 ẹ jẹ́ ká jáde láti lè fi òun wa hàn fún gbogbo àwọn ọmọ Yorùbá wípé Yorùbá nation ò kú o, Yorùbá nation ṣì ń lọ despite pé bàbá wa Máyọ̀sọ́lá ò sí nílé, ṣùgbọ́n wọn ò sí nílé, àwọn ọmọ wọn sì wà nílé, bẹ́ẹ̀ kẹ́ làwọn náà tún tẹ̀lé wa despite bó ṣe wà níbi tó wà. Wọ́n dẹ̀ ń fi àdúrà ràn wá lọ́wọ́, tíṣẹ́ dẹ̀ ń lọ. Ṣàṣìṣe ló dé, tẹ́ bá rántí pé towards ending 2021 ló ní tìrí wọlé, ta bẹ̀rẹ̀ sí tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó sọ ń gbà yẹn ló motivate gbogbo ọmọ Yorùbá tó fi wò pé di mọ́tò jẹ́ bí ápò onítìrí fi lè jáde tó jọ ní dọ̀tí láì mọ̀ pé onídọ̀tí ni, tó fi lè jáde tó fi di bí ápò fi ṣe nǹkan tó ń ṣe, kí gbogbo ọmọ Yorùbá kí agbárùkù tí ká lè support bí a ó lè rí dọ́kúmẹ́ǹtì gbé jáde fún wa, láti lè jẹ́ pé òun náà máa fún wa láwọn ọ̀nà láti lè jẹ́ ká lè lọ síbi tá a bá fẹ́ ṣe. Ó dẹ̀ ṣe tó máa ṣe nìyẹn, tó dẹ̀ fi di bí ápò fi wá di nǹkan tó wá ṣẹlẹ̀. Àwa òpó ya atúlọ ọ̀nà àdìrí ìgbérálì lọ sínú ilé ọkọ ẹ̀ tó jẹ́ Abíọ́lá, tàdé mọ́ pé Abíọ́lá ò dáa. Abíọ́lá làwọn tó yẹ kó dalẹ̀ Yorùbá tó bá Yorùbá jẹ́ débi tó dé yìí. Ṣóyé so di mọ́tò jẹ́ bí apẹ́ a ní pé torí parí pé ìyàwó ẹ̀ dìde, a dẹ̀ ṣe yẹn láti lè fi respect. Ìwọ iná ló wá gbé petition jáde ní pé káwọn ọmọ Yorùbá máa sign ní 2022. A dẹ̀ bẹ̀rẹ̀ sí ń sign petition. Nígbà tó yá ìwọ iná ló máa ìdí àwa ń pé tọ́ba ìgbà tó yẹn pé orílẹ̀-èdè ní wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó gba Yorùbá nation. A dẹ̀ ní okay well tọ́rọ orílẹ̀-èdè ní Yorùbá, àìmọ̀ ìlú tó yẹ pé lórí petition lásán ni a lò tó fi gba ìlú wọn tí wọ́n dẹ̀ gbà. Okay, táwọn náà bá dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ kí ló kù? Ó dẹ̀ convince bàbá Professor Báyọ̀ Akíntóyè, bàbá dẹ̀ endorse petition yẹn, Chief Sunday Adéyẹmọ endorse petition yẹn. Ó yá nígbà tó di pé petition yẹn ti ń wọ 5 million, onítìrí ìyá yín tí gbogbo yín ń pariwo ń pòun Ọlọ́run yín tó ní dọ́kúmẹ́ǹtì lọ́wọ́, ó dẹ̀ padà ó change pé ẹni tó jẹ́ bàbá wa táwa gbà fún tó jẹ́ olórí gbogbo Yorùbá nation, onítìrí wọ́n lẹ̀ tùrùtùrù, kò tí ẹ fẹ́ appreciate ẹ̀. Onítìrí láti máa sọ kí bàbá lọ change phone number wọn. Ó sọ pé bàbá ni wọ́n múṣẹ́ ẹ lẹ̀ nítorí bí à ń pé o ti parí iṣẹ́ tán lókè, bàbá ló lọ tó àṣírí. Bàbá dẹ̀ ní pé ọmọ mi jọ má bínú,
ẹ jẹ́ bá mi wá nọ́mbà Dúpẹ́ Onítìrí wà káwọn lè bá parí ìjà káwọn lè máa bá sọ̀rọ̀. Dúpẹ́ lòun ò ní gbà àṣẹ ó lòun bàbá ṣe mọ́ torí pé Ọlọ́run ló pe òun. Bàbá dẹ́ ò pé wẹ́ nígbà tó yẹ pé yàgò títí tó ń gbé ò bàbá ṣe ìwọ tó bá ti bàbá ṣe tó dẹ̀ bá ṣe Sunday Adéyẹmọ ṣe ó dẹ̀ bílíìmù káwọn èèyàn tẹ̀lé ẹ kó pọ́síbù irú àwọn àyínsí ògùn lè mú wa kó sa ogun ẹbí wèrè ò lè mú wa torí wà ní pé nǹkan tí wọ́n gan gbé nǹkan táwa gan gbé sára gan ju tiẹ̀ lọ you understand so the mọ́tò dẹ̀ bí apò ní ti dídẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣe wèrè tó ń ṣe adẹ̀wò pé wẹ̀kọ́ tó máa ṣẹlẹ̀ pé ó yá o dá máa ṣe tiẹ̀ káwa náà máa ṣe tiwa àtìgbà tó di bí apò ti jọ lọ́rọ̀ petition yẹn tó ti parí yẹn ìgbà yẹn láti di sóònù Onítìrí tí a ti bá ṣe mọ́ ó wá dín pé Onítìrí wá dúró gẹ́gẹ́ bí leader pé òun náà dá dúró ó wá sọ Yorùbá nation di version 2 version sẹ́ẹ̀tì Professor Banji Akintoye àti bàbá Májàsọ́lá sẹ́ẹ̀tì tí Onítìrí ó ní tọmọ bá ṣẹ̀ la fi ń sọmọ lórúkọ di mọ́tò jẹ́ pé tọmọ bá ṣẹ̀ la fi máa ń sọmọ lórúkọ yẹn èyí ń jẹ́ òmìnira 2022 àwọn dẹ̀ ti wà 2023 àwọn ọba ń ṣe òmìnira mọ́ so kí wá ní wàá fi máa sọ̀rọ̀ wípé gbogbo ilẹ̀ máa jọ kú irọ́ o ó dàbí kí bàbá bímọ mẹ́ta àwọn bàbá bímọ mẹ́ta mí ní pé for example wọ́n jọ ń jẹ́ bí Ògúnjìmí as a surname tó jẹ́ general surname tó kó ogun ẹrú wọ́n débi papọ̀ ẹnìkan wá ń jẹ́ Amosu nínú àwọn orúkọ yẹn ẹni tó bá jẹ́ Amosu tó yẹ pé òun ló lọ ṣẹ̀ tó lọ ṣe nǹkan tí ò dá yẹn Amosu yẹn ló máa tì sẹ́wọ̀n ṣọ́yẹ́ because why ní pé bàbá ti máa bọ́mọ yẹn wí á ti máa wọ̀n nẹ̀ tí gbogbo àgbáyé dẹ̀ rí pé bàbá bẹ̀rẹ̀ sí ń wọ̀n Onítìrí pé Onítìrí jọ̀ọ́ má bà movement yìí jẹ́ má da movement yìí rú tó bá ṣe báyìí nǹkan yóò ní dáa bàbá advice tó yẹ pé àìmọye fídíò tó dẹ̀ wá káàkiri àgbáyé tí gbogbo wa rí Onítìrí ní pé òun kọ̀ ó ní pé òun ò ní gbọ́ ìwọ̀n ó sọ débi wípé bàbá máa yí lẹ̀ báyìí òun máa tẹ bàbá mọ́lẹ̀ báyìí kí bàbá kóhun tó lè gbẹ́gbẹ́ bàbá ó sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ ẹ bá mi béèrè ní gbogbo show tí wọ́n ti ń ṣe ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mídíà tó jẹ́ rúdurùdu òṣìná kan sọ́ńbẹ̀ níbo lẹ ti rí òmíyọ̀ tó wà ńbẹ̀ ẹ bá mi wá béèrè Queen B níbo ni ẹ ti rí picture òmíyọ̀ àti Queen B papọ̀ tá ti jọ ya fọ́tò papọ̀ tá jọ ya picture Yorùbá nation ìjọ wo lẹ ti bá aṣọ Yorùbá nation lára Queen B ẹ jẹ́ bá mi ní kó lọ gbé àwọn picture tó yẹn pé ó yà tó lè yà pẹ̀lú àwọn tó jọ ṣe protest àbí rally ní outside ẹ bá mi ní kó mú jáde tí ó bá ti wá rí picture yẹn mú jáde ẹ bá mi ní kí Onítìrí àti Queen B kí wọ́n gbé signature tí bàbá Professor Banji Akintoye tí wọ́n sign pẹ̀lú wọn pé agreement wípé àjọ máa kú ní o tí nǹkan bá padà ṣẹlẹ̀ o àbí bíyá pé ẹ bá mi ní kí wọ́n bá mi mú signature wọn jáde tó jẹ́ bíyá pé àwọn àti ọkùngbà tó fẹ́ ṣe occupy wọn bàbá tọwọ́ bọ̀wé fún wọn pé ó yá èmi ni mo sign ẹ̀ fún yín pé kẹjọ jáde kẹjọ lọ occupy tí wọn bá ti wá rí yẹn mú jáde ẹ bá mi tún wá ní kó tún lọ mú signature tó wà nù lẹ́tà tí wọ́n jọ sign tí bàbá dẹ̀ tọwọ́ bọ̀wé pé àwọn sign ẹ̀ bí kò lọ ṣe nǹkan tí wọ́n ṣe ní èyí tí wọ́n ṣe yìí tí Queen B ò bá ti wá rí mú jáde á jẹ́ pé Queen B ò lọ́pọlọ ẹ má bínú àwọn ọmọ Yorùbá kì í bú àgbàlagbà o ṣùgbọ́n tó bá ti tó táìmù kan tó jẹ́ pé àwọn àgbàlagbà kan believe pé àwọn fẹ́ máa wú àwọn èèyàn ní túrútúrú àwọn fẹ́ bà integrity àwọn èèyàn jẹ́ àwọn fẹ́ ṣe oríṣiríṣi ó yẹ kí a jẹ́ káwọn ẹni yẹn mọ̀ wípé ọ̀gbẹ́ni ìwọ ìka tó bá ṣẹ̀ lọ́ba máa ń gé o ẹ̀yin lẹ rán àwọn èèyàn ń pé kí wọ́n lọ máa occupy ìyẹn tó jẹ́ òmìnira 2022 àwọn ni wọ́n rán àwọn èèyàn kọ́ lọ máa occupy àyè tó jẹ́ òmìnira 2022 Onítìrí Black Lion ṣó yẹ kó rí bẹ́ẹ̀ Queen B gbogbo wọn ni wọ́n rán àwọn èèyàn tó dẹ̀ pé ọwọ́ bàbá Chief Sunday ọwọ́ bàbá Professor Banji Akintoye ò sí ńbẹ̀ ọwọ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kò sí ńbẹ̀ tẹ bá rántí ní May 13 èmi ò mẹ́yọ̀ jáde tí mo dídì lọ sínú ọjà tí mò ń ṣe live broadcast tí mò ń sọ wípé tó bá rán anybody jáde ní bóyá 29 ni o bóyá anytime ni o Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kọ́ ló rán wọn o tó bá rán anybody jáde ní bí anything tó bá rán anybody jáde ní anytime ìmọ̀ tó jẹ́ pé only one leader tí a ní tó jẹ́ Emeritus Professor Banji Akintoye ta ní gbogbo ilẹ̀ Yorùbá tí bàbá Yorùbá ti sọ̀rọ̀ táwọn mídíà ò dẹ̀ gbé tí news ò dẹ̀ gbé bàbá ìkan ló rán anybody iṣẹ́ àwọn tí wọ́n jáde tí wọ́n lọ ṣiṣẹ́ tí wọ́n ṣe àwọn hoodlums criminal tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ bí wọ́n pé occupy àwọn ni wọ́n ń pariwo tí a bá wá rí àwọn wèrè tó jẹ́ blogger àwọn ajá federal government tí wọ́n pera wọn ní blogger tí wọ́n bá bẹ̀rẹ̀ sí máa tà láti máa táàgì pé
Professor Banji Akintoye wà lára àwọn tó ń rányàn ńṣẹ́ á jẹ́ pé orí wọn ò pé orí wọn ti dàrú because why ni pé ẹ lè torí bí a gbé selfish interest tí yín pẹ́ fẹ́ lọ gbádùn l'Abuja abẹ́niwẹ̀ ìgbà tẹ́yìn bá ń gbádùn yín ò kàn pọ́sí kẹ́lómi bá yín máa reason bẹ́yìn bá ṣe ń reason àwọn náà tàdé ń reason bá ṣe ń reason ìyẹn omi ìgbéga wọn sọ bí a tó pé àṣetọ̀dọ̀ tí yín kẹ́ á máa believe pé fẹ́ máa fi yẹn máa intimidate wa àti ẹni tó pe ẹ̀ ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àtẹni tó pe ẹ̀ lóní tìrí àtẹni tó pe ẹ̀ ní àwọn tó pe ra wọn ní kinní kan blogger èmi ń sọ fún gbogbo yín pé ẹ gbádùn because why ní pé tẹ bá gbádùn ẹ ní máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe because why ní pé tí Awíkókó wèrè tí ó yẹ pé fake news ló wà lọ́wọ́ ẹ̀ tó bá wá ń jáde tó wá bẹ̀rẹ̀ sí máa sọ propaganda fún gbogbo yín tẹ́yìn náà dẹ̀ wá tẹ̀lé tó dẹ̀ mọ̀ pé torí owó nítorí ipò l'Awíkókó ń wá kọ́ba lè bá build media kọ́ba lè bá build follower kọ́ba lè bá share everything ẹ̀dẹ̀ sì ń tẹ̀lé pẹ̀lú ọ̀rọ̀ tó bá sọ ṣó tẹ̀ yẹ kí irú Awíkókó máa sọ̀rọ̀ kẹ́yìn ọmọ Yorùbá tẹ́ believe pé sọ pé Yorùbá nation lẹ́ ń follow kẹ́ máa gbọ́rù ẹ̀ èèyàn ń jà láti máa create follower kí ni báwo ló ṣe máa ń pín tó máa ń kan lè máa mú ni kí ló kan Professor Banji Akintoye àbìtì onítìrí tó dẹ̀ ń pé gbogbo àwọn wèrè yìí mọ nǹkan tó ń lọ ṣùgbọ́n torí pé ìfẹ́kúfẹ́ wọn láti lè tag Yorùbá nation as terrorist òun ni wọ́n ń wá that is their mission so the mọ́tò bá di bí apá wọn ń ṣe nǹkan tó ń ṣe yẹn tó dẹ̀ yẹn pé àwọn blogger wèrè tó believe pé ìtorí pé àwọn ti wọ ipò president ayé ti pín síbẹ̀. Let me tell you something. There is something they call law of karma. Law of karma, what goes around comes around. That's law of karma. Nǹkan tó bá believe pé wọ́n ń gbádùn lé nìyí, ẹlòmíì ṣì máa wá gbádùn ẹ̀. Nǹkan tó bá believe pé o lè ṣe nǹkan tí ò dá fíyàn kan lé nìyí, tí wọ́n fi lè máa fi máa ṣàyọ̀yọ̀. Wàláì tàláì tó bá dọ̀la wàá sì rape what you sow is what you reap. That is life for you. There is nothing, you can't eat your cake and still have it. Tó bá believe tẹ́yìn gbogbo yín tẹ́ believe pẹ̀pẹ̀rẹ̀ ayé ní kinní kan blogger bóyá Nigeria blogger tẹ́ pẹ̀rẹ̀ ayé blogger tó yẹ pé látara Yorùbá nation lẹ́ ti build àwọn follower yín látara Yorùbá nation lọ́ ti mọ̀ yín ta ló mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ Tinubu mọ̀ yín gbogbo àwọn ẹni yóò mọ̀ yín bọ́ torí pé nítorí Chief Sunday Adéyẹmọ Ìgbòho tí gbogbo yín mọ̀ òun ló fà tó fi dà pé gbogbo àgbáyé bẹ̀rẹ̀ sí mọ̀ yín instead kí wọ́n máa lo kíní ẹ̀kẹ́ fi máa bá àwọn federal government jà wípé nǹkan tó ń ṣe fún wa ò dáa ìyà tó fi ń jẹ wọ́n ò dáa ebi ń pa wá àrùn jẹjẹ àwọn ìyá wa àwọn Fúlàní ń rèpù wọn wọ́n ń gbági mọ́ wọn ń dì wọ́n ṣe nǹkan tí ò dáa fún wọn instead kẹ́ máa lo platform yẹn kẹ́ fi máa sọ nǹkan tí ó tó yẹ pé àwọn ìjọba ń ṣe tí ò dáa ẹ̀yin wá try torí pé ìfẹ́kùfẹ́ tẹ fẹ́ jẹ owó tẹ fẹ́ jẹ nǹkan tẹ fẹ́ ṣe ẹ wá believe pé láti máa tó pé ẹ fẹ́ máa ṣọ̀tẹ̀lẹ̀ Yorùbá ẹ dẹ̀ believe pé tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ o àbọ̀ ń bọ̀ tẹ́ bá mọ̀ tẹ́ bá believe pé bẹ́ ṣe ń gbádùn sílẹ̀ máa gbádùn lọ you are wasting your time because what happen is that everything comes from the grassroots tó bá ṣe as you lay your bed that is how you lay on it the more tó bá yẹ pé bó bá ṣe lay bed yẹn ló ṣe máa lay on it you will surely get what you sow and what you sow is what you reap that is life for you bẹ́ẹ̀ mi ṣe wà yìí I will never betray the Yoruba land in anything because why ni wípé the more tó jẹ́ bí yẹn pé that is the cause tó jẹ́ bí yẹn pé a fi gbé platform kalẹ̀ tí a bá dẹ̀ lè fi platform yẹn láti lè fi kọ̀yà fún àwọn ọmọ Yorùbá it means we don't know what we are doing the police know the people tó jẹ́ pé wọ́n commit atrocity wọ́n dẹ̀ mọ̀ wá from the first day wípé we are not terrorists àwa ń follow diplomacy láti lẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ you will never see any bóyá bí ọ̀bẹ ni o bóyá bí àdá ni o bóyá bí ìbọn ni o bóyá bí ẹni tí tó yẹ kó lè ṣe nǹkan tí ò dá fún yàn o ò lè rí lọ́wọ́ èmi ò méyọ̀ you will only see flyer poster banner and I will be using my tongue to be talking nínú United Nations chapter ó sọ pé every indigenous citizen has right for their self-determination a dẹ̀ lẹ́nu láti fi sọ nǹkan tí Mandela lò nìyẹn nígbà tó gba independent wọ́n dẹ̀ tún sọ nínú Nigeria constitution wọ́n sọ pé we have freedom of speech the more we have that freedom of speech we have all right to clamoring for our self-determination so there is nobody that can handle us that is why lẹ́fi rí pé onítìrí wọlé láti wá tag àwọn ọ̀dọ́ kí wọ́n máa ba ìlú jẹ́ kí wọ́n máa ṣe nǹkan tí ò dáa tó bá ti ń pa àwọn èèyàn tí wọ́n ṣe gbogbo wọn ní àwọn ọ̀dọ́ yìí ló ń bà ìlú jẹ́ ẹ jẹ́ ká tag wọn as terrorists that is the mission of onítìrí because wọ́n mọ̀ wípé the more tó jẹ́ bí yá ń pé òní tó mọ̀ pé Tinubu ló ti gba nǹkan tó gbà yìí ọmọ kan ọmọ Yorùbá ni wọ́n dẹ̀ mọ̀ kò sí bó ṣe fẹ́ rí
the more tá bá ṣe ìfẹ́ nara wa sọ̀rọ̀ wọ́n mọ̀ pé a máa ní ilẹ̀ a máa gba lórí ìṣòbá yìí ni a ní gbẹ̀yìn so lọ́ fi wo pé nǹkan tó wọ́n máa ṣe ni pé gbogbo ọ̀nà tí wọ́n máa lò láti lè jẹ́ kí wọ́n tag Yorùbá nation as terrorist òun ni wọ́n wá so the more tó jẹ́ pé ẹ máa ti rí Queen B tó jẹ́ bí amíkọ́ lọ́hún ṣàánú ẹ rí pé bóyá ń sọ̀rọ̀ pé ó ti lo drug ẹ máa rí pé Queen B ti lo drug tó lò òun ni ò jẹ́ kó gbádùn ẹ rí bó ṣe ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ ẹ má bínú ẹ̀yin ìyá wa ààbú yín o fìlàmọ́sí o ẹni tó bá ní tobìnrin bá wo ẹni ó ti kú wọn tí sí ṣùgbọ́n the more tó jẹ́ bí yẹn pé nítorí pé ó ti mọ̀ pé wà tí ò da ó wá fẹ́ farú àwa yìí tó jẹ́ pé ó wá mọ́ ó fẹ́ fà wá sí nǹkan tí ò ṣe and I dare you Queen B I dare you lọ gbé gbogbo every proof tó bá ní lọ́wọ́ lórí èmi ò méyọ̀ ní pé o tọrọ kó sọ statement yẹn pé ẹ jẹ́ máa ká sọ̀rọ̀ ẹ jẹ́ máa tó bá kó gbọ́ àṣírí tó ní lọ́wọ́ jáde wàláhì tàláhì ọmọ àlè ni ẹ́ mo tún sọ torí wáyé ni pé bó ṣe ṣe bí ọ̀dẹ̀ ńgbà yẹn náà nìyẹn tó jẹ́ pé wọ́n gba 10 million naira lọ́wọ́ ẹ̀ oníkàwọn èèyàn méjì kí wọ́n lọ dáko fún ẹ kí wọ́n ṣe kínní wọ́n wá gbẹ́ 10 million ṣe wá bẹ̀rẹ̀ sí ń pariwo ta ló padà sẹ́tù kínní ẹ̀ ṣe bí bàbá Májàsọ́lá Ìgbòho ṣà náà ni bàbá Májàsọ́lá yẹn náà sì ni wọ́n wá ń rọ́ọ̀pù gẹ́gẹ́ bí pé ẹni tí ò da Professor Bayagi Tóyè náà ló wá padà rọ́ọ̀bù ẹni tí ò da ìyẹn Queen B I don't just know why mo nǹkan tó ní tìrí gbé fún gbogbo yín jẹ tó wá dàbí pé wá da gbogbo ọpọlọ yín rú you guys don't even know what you're doing anymore kò possible okay for example mo fi Ṣeun Kútì mo fi ṣe example Ṣeun Kútì ló gbáyàn létí ó gbọ́lọ́pàá létí Ṣeun Kútì wá gbọ́lọ́pàá létí ń sìn ẹ wá ní kọ́ lọ́n gbogbo àwọn tó bá jẹ́ Kútì gbogbo àwọn tó jẹ́ Kútì Kútì's family ẹ wá ní kí wọ́n lọ gbé gbogbo everybody so possible are you mad or something let me tell you something tí àwọn ò bá gbá táwọn ò bá tó bá bẹ̀rẹ̀ apá àwọn ò tiẹ̀ bóyá pé àti ẹ̀ à ń sọ pé àwọn ń bá yín ní abroad àbá ń ṣe anything àwa kàwé àdẹ̀ka ọgbọ́n rí àdẹ̀túmọ̀ nǹkan tó ń pè ní òfin làwa ń lò tá fi ń ṣe Yorùbá nation self determination tí àdẹ̀chà láti sọ pé a fẹ́ trespass anybody àdẹ̀tẹ̀ any law against any authority àbí agbẹ́ ní law enforcement àtẹ̀wọ́n lẹ́sẹ̀ mọ́lẹ̀ most of every law enforcement bóyá bí ọlọ́pàá ni o bóyá bí sójà ni o bóyá bí police they are part of our friends they are part of our family tó jẹ́ Yorùbá but we cannot because of pé a fẹ́ Yorùbá nation káwá sọ wọ́n di ọ̀tá wa they are still our friends and because no matter any rally tí a bá ń ṣe jáde kò sí any rally tí a bá ń ṣe jáde they are the one that they are giving us kudos most the more tí wọ́n fún wa kudos yẹn ó mì nípa àwọn kan fúnra wọn they want it but they will never come out and say this is what we want so but because of that they see people that they are diplomats, they are diplomatic and knowing what they are doing. Not that they are police station, radio station. That is not what Yoruba nation is all about. Yoruba nation is perfect, fully diplomacy. Because why, Nipe? If you are shouting, telling the world what you want, the world will listen. If what you are saying makes sense. Not what you guys talking about nínú platform show ẹ kó rí bẹ́ẹ̀ nínú platform Ìjìnlẹ̀ Marcus saying trash saying rubbish you said you have declared in last year 2022 ẹni ẹ declare ní 2022 and kò sí Àjàsẹ́rà tó gbé kò sí BBC tó gbé kò sí CNN tó gbé ẹ dẹ̀ ní pé ẹ declare Yorùbá kò sí Nigeria media tó gbé and you are saying you declare Yorùbá nation and àwọn tó jẹ́ àwọn ìyá wa àwọn tó jẹ́ àwọn bàbá wa dẹ̀ ń tẹ̀lé yín and they believe you know what you guys talking about and you are saying you know what you are saying kí ló ń ṣẹlẹ̀ now ṣé onítìrí ti lọ brainwash gbogbo yín ni how could somebody declare a country tó jẹ́ bí à ń pé gbogbo àgbáyé ò ní gbé okay see what happen now ẹ̀yin sọ wípé onítìrí ni leader yín àbí you can't believe that nobody even know onítìrí wọn ò mọ̀ rí from anywhere even now tó wà Nàìjíríà gan mẹ́ntọ́ pẹ̀lú onítìrí ìgbà tí bàbá wa Kọ́lá Olótù máa sọ̀rọ̀ wọ́n ní pé Chief Sunday Adéyẹmọ ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ Chief Sunday Adéyẹmọ ò dẹ̀ jàǹpátá wọn ò dẹ̀ bẹ́ anybody jà ó kàn ní pé kírú àwọn ọmọ wọn yìí ká lọ máa ṣe awareness kó máa kàn máa yí àwọn èèyàn ní ẹ̀ẹ́dẹ̀lẹ́ wá ká jáde ká máa constitute nuisance nígboro we don't do that because we know what we are doing so the more tó jẹ́ bí à ń pé bàbá wa Májàsọ́lá tí wọ́n ń sọ fún wa pé òmeyọ̀ ẹ má ṣe nǹkan tí ò dá o ẹ má gbébọn o ẹ má gbádà o ẹ má ṣe nǹkan kẹ́kọ̀ọ́ máa fi ẹnu yín fi máa sọ̀rọ̀ fún gbogbo èèyàn kò sọ́lọ́pàá tó máa mú yín sí
bẹ́ẹ̀ kẹ́ ni kò sọ́lọ́pàá tó máa mú wa sí torí wáì ní pé ó wà nù òfin pé alẹ́tọ̀ láti sọ̀rọ̀ ìmọ̀ tó bá ti wá di bí wọ́n alẹ́tọ̀ láti wá sọ̀rọ̀ yẹn tó wá jẹ́ gbẹ̀yìn tẹ́ pera yín ní pé òmìnira 2022 tẹ́ wá bẹ̀rẹ̀ sí máa sọ pé fẹ́ lọ máa occupy. Are you stupid? Are you lunatic? So the more tó bá ti di bí wọ́n pẹ́ ti dàbí ọ̀dẹ̀ bí ẹ ti já sínú jẹ tẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe mọ́ kí lẹ expect? How will you say you want to forcefully declare your country without no appropriate plan tí ẹ pé ẹ nílẹ̀ láti bí ètò ẹ níyẹn lọ́wọ́ ẹ wá wò ná it's like bẹ́ẹ̀ ń gbèsè lọ́wọ́ áyá èèyàn ládùúgbò èèyàn tó wó tẹ́yẹ́ pé ti mobilize láti inú platform wa tẹ kó sínú platform yín tẹ wá bẹ̀rẹ̀ sí máa brainwash àwọn ẹni yìí ẹ tún wá lè convince just ordinary 1,000 people outside kí wọ́n lọ ṣe nǹkan tó ṣe ẹ wá mú èèyàn bíi mẹ́rin èèyàn méjì lẹ́kọ̀ọ́ èèyàn mẹ́rin ní Ìbàdàn. Do you know what you are saying? If èmi tí mo jẹ́ ọmọ kékeré yìí gan ti bá jáde tí mo ní pé ó yà yẹn ọmọ Yorùbá ó yẹ jẹ́ ká jáde lé níyì o èrò máa jáde kò ń sọ̀rọ̀ tẹnu torí pé wọ́n rí i pé eléyìí ó mọ ọ̀ràn tó ń ṣe owó ẹ̀dẹ́mù kò dẹ̀ lè kó wá síbi tí ò dáa a lè kóyàn jáde ká wá nípa ọlọ́mọ máa pa wọ́n àbí kó máa ṣe nǹkan tí ò dáa kò dáa náà kò possible ẹ wá nípa wà ń display mẹ́ ọgbẹ́ni wàá kú fúnra rẹ ní o gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní Queen B gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ṣóyẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ pé ní Onítìrí gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní Aliu àbíwèrè kan àbẹ́yìn kan tó pera ní Jẹ̀lílì Àfà Jẹ̀lílì gbogbo ẹ̀yin tó pera yín ní rábàràdà èyí tó pera ní Black Rat tó ń sọ tó bá pera ní Black Lion mi expect bóyá kó jáde ṣẹ́ni péjọ́ tí gbogbo yín kan sí nuisance yẹn mi sì jáde tí mò ń sọ wípé àmàrà àwọn adélé mélòó ni ló lè ṣe nǹkan tẹ́yẹ pé irú aṣọ Yorùbá nìyàn tẹ́mi word in that same day mélòó ni ló lè ṣe torí wáì ní pé ẹni tó bá jẹ gbì ló máa kú gbì èmi ò ṣe nǹkan tó jẹ́ pọ́lọ́pàá fi máa lé mi I'm saying my words in a diplomatic way as my right fundamental human right mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí wọ́n bí mi sílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mo dàgbà sílẹ̀ Yorùbá ìyá ọ̀dẹ̀ lè máa jẹ́ mi nílẹ̀ Yorùbá kí n máa sọ̀rọ̀ ó dàbí kẹ́ máa na ọmọ ní kọ́ ọmọ máa kè the more tó bá dípọ̀ ọmọ yẹn ò ké definitely there is something wrong tẹ́ bá nípa ẹ̀ na ọmọ kọ́ ọmọ máa kè ó mì ní pé ọmọ yẹn rú ni èmi ò dẹ̀ lè jẹ́rú nílẹ̀ bàbá mi ìmọ̀ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ yẹn a máa fẹ́nu wa máa sọ̀rọ̀ ni ẹnu wa la fi máa sọ̀rọ̀ ìyẹn ò ní kí wọ́n rọ́lọ́pàá ń sì kí wọ́n á ní pé òun bọ́lọ́pàá jà am I stupid? So ẹ lè ever sọ bí wọ́n pẹ́ fẹ́ kó gbogbo amọ́ra wa ayàtọ̀ gidigidi àwa tá jẹ́ ọmọ kọ́lẹ̀ Yorùbá a lè máa jẹ́ kí ìlú wa máa bàjẹ́ kò possible ọmọ ilẹ̀ Yorùbá ni mí mo ò dẹ̀ lè máa sọ fún mi fẹ́ máa jẹ́ kí lè fi máa ba police station kí máa bàjẹ́ tábàgbà Yorùbá nation tán ibẹ̀ kọ́ lọ́ máa lò ní mo ò lè máa ní kí máa ba gbogbo ibi tó yẹ gẹ́gẹ́ wọn kó máa ṣàǹfààní fún wa nílẹ̀ Yorùbá tábà tẹ̀ padà gba Yorùbá nation mo ò lè máa bàjẹ́ so di mọ́tò bá di bí ápẹ́yìn bá ti wá ń rán àwọn kan kọ́ lọ́ máa ba bìkan jẹ́ tí bàbá ò dẹ̀ fọ́ tí bàbá Máyàsọ́lá ò fọwọ́ sí tí Professor Bayiki tó yóò fọwọ́ sí tí wèrè ààrẹ tó pẹ́ ní Queen B tó bá lówó olówó sápá rẹ̀ ní àwọn ọmọ ẹ̀ ló ń bọ́ ògbé mi I'm a kind of person tó yẹ bí i pé I'm a freedom man I don't have any fucking shit with anybody if you like you do if you like don't do I don't give a fuck olówó olówó sápá rẹ̀ ni so that's it if you know you appreciate what I'm doing you give me I don't even want to bloody care to ask from you so if you think you have your money in your pocket mo dẹ̀ sọ gbogbo àwọn tẹ́kọ̀ wà lórí mídíà tó sọ pé o lè ní gbogbo yín let me tell you something nǹkan tó yẹ gbogbo yín ọmọ ìyá méjì kò lè réwèlè a lè bí wa síbì kan náà kájọ ní ọpọlọ kan náà ṣọyẹ yín bẹ̀ yẹn tẹ́ bá wá fi torí bí apò mi yálé àbí sugar boy tẹ́ fi ń bú mi pé o lè lè mi igbá kan àwo kan you are just wasting your time torí pé mi ò ráyè nǹkan tó mi yálé gbé dání ọ̀tọ̀ nǹkan tó mi òmíyọ̀ gbé dání ọ̀tọ̀ nǹkan tó sugar boy gbé dání ọ̀tọ̀ lóòótọ́ àwọn ìyá mi ni wọ́n jọ wà ní mo dẹ̀ lè bá dìsónù wọn lálálálá tábà ìra wa máa kíra wa tábà dẹ̀ ìra wa máa wò náà ni anybody ò bọ́ra wa so tẹ́ bá fi torí yẹn tẹ́ bẹ̀rẹ̀ sí sọ pé àwọn ṣọ̀kan olè ni wọ́n ẹgbà kan wọ́n lọ support Tinubu ṣé èèyàn á máa support Tinubu kò yẹ kémi náà wà lábújá àbìkì máa gbádùn èmi kọ́ ni mo wà káàkiri ní street tí mò ń ṣe rally káàkiri tí mò ń ṣe everything káàkiri ẹ̀yin ọmọ Yorùbá I don't know why you want to continue to be living in slavery instead of you to see somebody that is working tirelessly for your freedom ẹni ẹlẹ́ máa sọ di ọ̀tá àwọn tó wá ń parọ́ fún yín yẹn tó ń sọ nǹkan tí ò dá fún yín yẹn àwọn ẹlẹ́ máa sọ di ẹni tó jẹ́ pé mẹ̀sáyà tó bá di pẹ́ padà lulẹ̀ ẹ wá nílé sọ anything mọ́ ṣé wọ́n fi ṣe Yorùbá ni so I'm saying this tó lè yẹ gbogbo àwọn àgbáyé wípé Chief Sunday Adéyẹmọ ò mọ anything nípa nǹkan tó ṣẹlẹ̀ ní
amúlùdún radio station Professor Akitoye ò mọ anything nípa àkọ́ tó ṣẹlẹ̀ lé amúlùdún station àwọn tó jẹ́ onítìrí set onítìrí because they have divided the Yoruba nation into two versions. Onitiri handling one position on the media. You can't believe Onitiri don't have anybody on in grassroots. Onitiri don't need anybody nísàlẹ̀ rárá tó. Gbogbo bí táwa ń dé wọ́n jẹ́ kó máa yé wa pé àwọn mẹ́ntọ́ ń jẹ́ Onitiri from Lagos to Kogi wọ́n láwọn mẹ́ntọ́ pè lónítìrí but àwọn few torí wọn ò pé tí wọ́n ti convince àwọn yẹn kẹ̀dẹ́ tó wá convince yẹn wọn ò láyà láti jáde. That is the problem. Àwọn yẹn ò láyà láti jáde but they want to be shouting on a platform that we are something. Ṣẹ́yìn náà rí pé lógùn state ẹgbẹ́ rẹ̀ anybody tó pèrè aládélé kó jáde wọ́n lè jáde because why ni pé àwa lógùn state àmọ́ra wa àdé ṣọ̀dálẹ̀ èmi wà lè sọ lẹ́ni other state o but lógùn state ẹ̀ lè bá gbọ́n pé ọmọ Ògùn state kan lọ ba ibì kan jẹ́ àbí wọ́n ṣe nǹkan tí ò dáa àbí wọ́n ṣe gbá when àwọn adájọ́ mọ̀ tábà rà àwọn ọlọ́pàá ara wa máa jọ ń gbọ́ lọ́wọ́ ara wa ni tábà rà àwọn sójà máa gbọ́ lọ́wọ́ ara wa tábà rà àwọn tó jẹ́ àwọn DS máa gbọ́ lọ́wọ́ ara wa because why ni pé à ń ṣe ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá ìlọsíwájú ilẹ̀ Yorùbá là máa ń wá òmìnira ilẹ̀ Yorùbá la máa ń wá nǹkan tó yẹ kó máa jẹ́ kí ìlọsíwájú bá wa òun lọ́mọ Ògùn state máa ń wá tó jẹ́ pé àwọn náà ń gbìyànjú láyé ara wọn ọbí téèyàn bá lójú dé but ní gbogbo ibi tèmi ń travel lọ tí mo lọ ń rí àwọn èèyàn gbogbo wọn sọ pé àwọn ò support Onítìrí the more tó bá dẹ̀ di support Onítìrí ẹ lè expect kí nǹkan ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn so these are the things ẹ wo Ṣògbó ta lọ ẹ ṣáà rí pé àwọn ìyá yẹn parí wọn nípa àwọn ò support Onítìrí àwọn òtí ẹ̀mẹ́tọ́ pẹ̀lú Onítìrí bẹ́ẹ̀ kẹ́ ni àwọn some other states náà tí tẹ́ bá rí àwọn tó yẹ kí wọ́n ti wá padà tó wá jáde níbàdàn èmi sure pé kò ń ṣàwọn Ìbàdàn wọ́n á yẹ àwọn ẹni yẹn wá láti wá fi disrupt Yorùbá nation movement láti wá tag Yorùbá nation as terrorists that is their mission òun lè máa fi rí awíkòtòkòtò tó ń sọ̀rọ̀ wípé Professor Akitoye àti Onítìrí ṣẹ̀rí pé wèrè ni àwọn yẹn fẹ́ máa jẹ́ kí follow àwọn máa gùnkè ni ẹ máa bú wọn wọ́n á lè máa rówó monetize nǹkan tó ń ṣe ṣóyè yín so tí àwọn ẹbẹ́ yẹn bá sọ̀rọ̀ ẹ̀kẹ́ tí mo pé they are fake people because they can never speak for Yoruba people because why ni pé àwọn ò dúró síbi òótọ́ ibi irọ́ làwọn wà fún láyé wọn káwọn ṣáà máa bà nǹkan jẹ́ ibi tó bá ti rí pọ́ bá ti ń jẹ ibẹ̀ lọ́mọ̀ tó bá ti jẹ́ ibì kan mọ́ ti kúrò mbẹ̀ ìyẹn awíkòtòkòtò àti gbogbo àwọn tó kù tó pera wọn níta iná ọmọlógún àbí yàmàyàmà ṣóyè yín so these are the things mo ní láti wá kílẹ̀ kínní fún gbogbo àwọn tó jẹ́ àwọn àgbáyé wípé Yoruba nation àwa kọ́ many things nípa ẹ̀ they are hoodlums and criminals àwọn tí wọ́n lọ ṣe nǹkan tí wọ́n ṣe ní amúlùdún radio station yẹn they are hoodlums they are not part of real Yoruba nation people but they are hiding under the umbrella of Yoruba nation tó dẹ̀ yẹ pé a ti ń pariwo tipẹ́ a ti ń pariwo tipẹ́ tí gbogbo èèyàn lè mọ̀ pé yes lóòótọ́ bàbá dídì jáde wọ́n nípa àwọn dísònù Onítìrí ṣé ti gbàgbé ni the mọ́tò díbí agbóyàn bá ti jáde officially fún òun dísònù èèyàn what are you still talking about so this is what we are talking about that we the true sons and daughter of Yoruba nation we don't know anything about what happened mo ṣe ń sọ eléyìí and this is live àwọn dàbí tó pè rẹ̀ ní Queen B tó lọ ń ṣe rẹ́kọ́ọ̀dì a máa sọ tó pé ní nǹkan tí ò dáa ní orí àwọn tó já wọn Yorùbá wa you understand so tí ẹnìkan bá wá ń jáde tó sọ pé torí pé àwọn ajá literate you can't believe it that àyìn tó bá jẹ́ literate gan máa ń lọ́gbọ́n jẹ́ ẹni tó kàwé lọ at least nílẹ̀ Yorùbá gbogbo àwọn tó pera wọn nípa àwọn ń support wọn Nàìjíríà yẹn wọ́n kàwé jù wá lọ́nà wọ́n ní masters jù wá lọ́nà wọ́n ní PhD jù wá lọ́nà àwọn students yẹn wà ń bẹ̀ náà oríṣiríṣi wọn wà ń bẹ̀ mélòó ni wọn ló ní ọgbọ́n pé we need to fight for our freedom in a country tó jẹ́ bí wọ́n pa àwọn Fúlàní sọ pé they are born to rule in a country tó jẹ́ bí wọ́n pé wọ́n Fúlàní tó jẹ́ Dangote tó ṣe refinery ní over 200 million people we have 200 million population as a Nigerian citizen nínú sẹ́ńsọ̀ wa a kù kó jẹ́ bí òun nìkan ló wá dárí refinery ṣe gbogbo àwọn tó kù lọ́gbọ́n ni ṣáà lóye ni ẹni yóò tún wá ń ṣe ọmọ Yorùbá kó ń ṣe ọmọ Ìgbò wájọ́ ọmọ Haúsá ọmọ Fúlàní ẹ dẹ̀ believe pé you are doing something that is right refinery in Nigeria láti 1960 láti gba independence Nigeria ò rí refinery ṣe láti 1960 we are going to 62 years we are now you understand 62 years àbí 63 tó jẹ́ bí wọ́n pé Nigeria ò rí refinery ṣe ó Nigeria wọn rí refinery ṣe wá jẹ́ pé Dangote nìkan ló dá refinery ṣe you understand
That's it. Yoruba nation is different from Òmìnira 2022. Totally different. Òmìnira is totally different from Yoruba nation. So Òmìnira 2022 òun lọ fi sínú flyer wọn is not Yoruba nation. You understand? So tí ẹni tó bá jẹ́ kíní nǹkan tó wá ń dùn mí ní pé lóòótọ́ èyí fi Òmìnira sínú vest ní tẹ́ wá ń fi Yoruba nation síbẹ̀. That is the point. You should know that these people want to tag us as terrorists. So the more they want to tag us as terrorists, we cannot tolerate. We are tolerating irú nǹkan bẹ́ẹ̀. So we need to let the world to understand that we, the true sons of and daughters of Yoruba nation, we are not for that. Àwa kọ́ la bà amúlùdún radio station jẹ́. Àwọn tó jẹ́ àwọn onítìrì onídọ̀tí tó onítìrì jẹ́ leader wọn. Gbogbo àwọn tó pera wọn ní Ṣóyẹkórí media, Ìjìnlẹ̀ media. Àwọn ni wọ́n ti àwọn èèyàn jáde kí wọ́n lọ máa dàlúrú. Àwa ti bẹ̀rẹ̀ agitation wa for very long time and we never for once bí apá lọ ń ba police station jẹ́ kò ṣẹlẹ̀. Torí pé wáyé ni pé àwọn leader wa sọ wípé ẹ máa fi ọ̀nà òfin ní kẹ́ fi máa ṣe Yorùbá nation. Ẹ má pa ọlọ́pàá, ẹ má ṣe nǹkan tí ò dá fọ́lọ́pàá, ẹ má ba police station jẹ́, ẹ má ṣe nǹkan tí ò dá. Ẹ má lọ sọgbẹ́ fẹ́ lọ hijack radio station because ó lu òfin. Odindi court gan sọ pé Yoruba nation is ó wà legally. A whole court, federal court sọ pé Yoruba nation wà legally. Òun ló fi release àwọn Omíyalé, Lady K, gbogbo wọn bẹ́ẹ̀ yẹn. So the more tó jẹ́ bí wọ́n fi lè release àwọn yẹn tó dẹ̀ pọ́n mú wọn torí Yoruba nation. Àwọn wá ní gbogbo àwọn tó pera lómìnira. Òmìnira ló pera wọn. So anybody tó bá ṣì ń sùn nínú òmìnira yẹn, onítìrí ó ti brainwash òun ló fi ń béèrè orúkọ bàbá yín. Wọ́n bèrè orúkọ ìyá yín, wọ́n bèrè gbogbo information ní pé ẹ lè dọ̀dẹ̀ fáwọn. Irú àwa ń sin àrí gbogbo orúkọ yẹn àti ìṣèbí ṣó sinmi ìnìkú tẹ̀lé béèrè lọ́wọ́ tàwa. Tẹ́yà bá ń sin àmójú náà. Àwọn orí gbogbo yẹn múlẹ̀ so àwa jágan àlè ráyè máa sọ fẹ́ wá fẹ́ máa tẹ̀ máa gbọ́rọ̀ sí lẹ́nu. Òun ló fi ń gbogbo àwọn tó yẹ Saheed ọmọ bọ́tà tó ń gbogbo àwọn yẹn ọmọ ọbí chicken. Saheed ọmọ bọ́tà tó yẹ bí wọ́n pé orí bọ̀dé pọ́nlé ó wá sọ̀rọ̀ ẹni ẹ̀tẹ́. Bẹ́ẹ̀ náà lónítìrí náà ti dẹni ẹ̀tẹ́. Onítìrí náà sìn kò jáde kó wá sọ̀rọ̀. Àwọn tí wọ́n mú sìn tó ń nà bí wèrè ń sìn báyìí sìn àwọn ọlọ́mọ bí tára wọn kù sí. Wọ́n máa gbé àwọn ènìyàn lọ sí Àbújá báyìí sìn. Ẹ lọ gbé gbogbo wọn tó kù. Àwọn tó bá ní pé àwọn máa da àlàáfíà lẹ Yorùbá láàmú ẹ lọ gbé wọn. But àwọn ò dá àlàáfíà Yorùbá nation láàmú. À dá àlàáfíà orílẹ̀-èdè Yorùbá láàmú. À ń dá àlàáfíà à ń sọ fún gbogbo àwọn tó jẹ́ àwọn ìjọba àgbáyé especially àwọn tó jẹ́ àwọn ìjọba Yorùbá wípé bó ṣe ń ṣe fún wa yóò dáa. Ẹ fìyà jẹwọ́ ẹ̀dẹ̀ fi hàn wá bóun náà nìyẹn bí Tinubu bó ṣe wọlé báyìí ó ní fuel remover straight ló pè é fuel subsidy remover straight up nígbà tó dípò ṣẹlẹ̀ ń sìn kí nìkan tó ń ṣẹlẹ̀ ń lépo báyìí sìn tẹ bá dé lépo ń sìn ó kún ni owó ta fi wọn mọ́tò lọ síbi tá à ń lọ sìn mo fẹ́ lọ sí Ìbàdàn lásán 1,500 going 1,500 coming back 1,500 going 1,500 coming that's 3,000 naira ní pé mo kàn fẹ́ lọ sí Ìbàdàn mo dẹ̀ lọ lé ní you understand so the mọ́tò di bí á pé owó mọ́tò tí ń wọ́n bẹ́ẹ̀ yẹn okay now ní tó bá di bí á pé ó fẹ́ wá active gidigidi kí nìkan tó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kí ló máa ṣẹlẹ̀ ní gbogbo Nàìjíríà but you people don't see that you don't want to see that suffering but because ìtorí ẹ̀ta àyàn family ẹ̀ ń wà okay ọkàn yín balẹ̀ ẹ̀ wà alright ẹ̀ lówó lọ́wọ́ ẹ̀ ń jẹun tó dáa but you don't know that tó bá ṣẹlẹ̀ sí kò sẹ́nibọ̀dì tó máa help yín because why ní pé nǹkan tí yẹ kí gbogbo àjọ jáde kájọ sọ̀rọ̀ you will be the only one shouting and nobody will listen to you. That is why Yoruba nation keep talking every time. But ẹ fẹ́ rò pé the more tẹ́bá di sọ́ di bí IPOB ẹni tag as terrorist ànílẹ̀ ráyè sọ̀rọ̀ mọ́ anybody tó bá wọṣọ Yoruba nation ẹ bẹ̀rẹ̀ sí máa gbé wọn àbọ̀wọ̀ káàpì Yoruba nation bẹ́ẹ̀ máa ń ṣe fáwọn IPOB because you know that àìtí lòfin àdé never lòfin because why nípa àmọ̀kọ́ tá à ń ṣe every country ló nírà láti jáde fún protest because why ni pé is part of it tíjọba kan bá ń ṣe nǹkan tí ò dáa alẹ́tọ̀ láti sọ̀rọ̀ but a gbọ́dọ̀ gbé nǹkan tó máa dá tó máa pa ìjọba lára a gbọ́dọ̀ gbé dání and that is where we are working so if I wear Yoruba nation vest I'm doing it on my right I have right to do all things in times of bẹ́ńpútẹ́ kò ní lú òfin the more tó bá ti lò òfin ẹ̀ lẹ́tọ̀ láti sọ pé fẹ́ máa gbé but àwọn tó yẹ kó wá sọ́dọ̀ yín tẹ bọ́ oríṣiríṣi lọ́wọ́ wọn tẹ bọ́ pa lọ́wọ́ wọn tẹ bá gbogbo ẹ̀ lọ́wọ́ wọn àwọn yẹn ò ṣe Yoruba nation nù àwọn onítìrí lọ háyà wọn láti tag Yoruba nation as terrorists. We are for peace. We are for peace. We are not for violence. We are for peace. We are not for violence. And we know what we are doing. So anybody bá believe in pé
ẹyẹ kinní kan igbá kan. You know something, inú gbogbo ọmọ Yorùbá dùn pé Tinubu wọlé, à ń ṣọ̀tá Tinubu, but Tinubu has to do what is right to be done. The more Tinubu bá di ṣe nǹkan what is needful to be done, agitation will continue. Even tá a bá sọ pé a ṣe, ẹlòmíì àdìdì a máa ṣe. So if you are not saying that báwo lẹ ṣe ń wọṣọ Yorùbá, agitation continue, agitation don't stop. We are talking about freedom here, okay? And we never go any places and go and be sabotaging the place. But Onitiri was the one that brought the idea of occupation. Torí pé ti ní dọ́kúmẹ́ǹtì, ẹ ti ṣe gba document to dey confirm láti gbélẹ̀. If you have a genuine document, the CNN will say it. In United Nations ó ti fún Yorùbá nation ní òmìnira o. United Nations will say it. The media, publicity, every part of the world will say it that Yorùbá nation ti gbòmìnira. But the more tí a ti gbà yẹn, a sì lẹ́tọ̀ọ́ láti máa campaign, ká máa bá àwọn èèyàn sọ̀rọ̀, ká máa create awareness, ká máa ṣe oríṣiríṣi fáwọn èèyàn wa kí wọ́n máa mọ̀ wípé ká máa empower àwọn èèyàn wa, ká máa ṣe nǹkan tó máa mọ̀ pé yes àwọn ọmọ èèyàn mọ̀ nǹkan tí wọ́n ń ṣe, not for violence, not by violence, not by ká lọ máa da police station rú, not by ká lọ máa da radio station rú, not by ká máa ṣe nǹkan tí ò dá fáwọn tó bá já àwọn security wa. It should not be happen like that. It shouldn't be happen like that. So this is what I'm saying. So gbé ẹ̀yin ọmọ Yorùbá, nǹkan tí gbogbo okùn ibi tó ń sọ yẹn is a trash, because tẹ́yìn náà bá rí dáadáa máa rí pé ó ti lo cocaine, ó ti lo drug, kò dẹ̀ mọ̀ nǹkan tó ń sọ. The more tó ti mọ̀ nǹkan tó ń sọ yẹn, definitely you don't know what she's doing. So she can say anything, but ìka tó bá ṣẹ̀ lọ́ba máa ń gé. Nígbà tí Ṣeun Kútì gbọ́ ọlọ́pàá létí, I'm still saying it. Ìgbà tí Ṣeun Kútì gbọ́ ọlọ́pàá létí, wọn lọ ń gbogbo Kútì's family o, Ṣeun nìkan ni wọ́n mú. So the more tó jẹ́ bí àpẹẹrẹ tó cause problem tó dẹ̀ bí àpọ̀ bàbá ò sí ń bẹ̀, ọwọ́ ìyá ò sí ń bẹ̀. Gbogbo èèyàn lè sọ lórí platform yìí pé ẹ tẹ̀lé Chief Sunday Adéyẹmọ mọ́, ẹ sọ lórí platform yìí pé ẹ tẹ̀lé Professor Bayaki Tóyè mọ́. Ó ṣe wádìí ní ìsìtẹ̀ wá ní pé Chief Sunday Adéyẹmọ o, ó wà ń bẹ̀ o, bàbá Professor Bayaki Tóyè ó wà mẹ́jọ máa kó wọn lè kó gbogbo wa, wọn á kó gbogbo yín. Gbogbo ẹ̀yin òmìnira tó ń yẹn tí wọ́n á kó gbogbo yín. Ẹ bá mọ̀ ara yín, ẹ tètè ya jáde kẹ́ lọ surrender ara yín fáwọn ọlọ́pàá, àwọn Interpol kọ́ lọ mú yín, kò ń ṣàwà wọn lè gbé wa torí wà ní pé àwọn olùfin, à ń ṣe nǹkan wa lórí òfin ni. Bí mọ́ta bá ń ṣe lórí òfin, a lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation, láti wọ vest Yorùbá nation, tí a lọ intimidate any police, tí a lọ intimidate any radio station, tí a fi agídí mú wọn. Àwa náà ti lọ bá radio station dáadáa náà, a dẹ̀ grant interview pẹ̀lú wọn. Tẹ́ bá rántí ìta ṣe ní Ìbàdàn gbà yẹn, ká lọ sí Splight FM ni, wọ́n dìde pé ẹnìkan síta mẹ́kọ̀ wọ́n ní ké àméjì ní ká wọlé. Mo rántí jọ ẹ̀mí Ṣọlá Gbọ̀dọ̀kú wọlé, Ajíkòbí náà ni yes, Ajíkòbí wọ́n wọlé, àti ta ni ó dàbí Sugar Boy náà wọlé. Àwọn mẹ́ta yẹn ló lọ bá wọn dẹ̀ sọ̀rọ̀ ní orí FM nípa àwọn ọmọ Yorùbá nation, we are peaceful loving people. A dẹ̀ sọ gbogbo nǹkan tó yẹ kó ń ṣẹlẹ̀ tó fi dàbí wọn fẹ́ gba Yorùbá nation. That is the way we are doing it. Bẹ́ẹ̀ bá para yín, ẹ bá padà jókòó sórí tébù ni. Bẹ́ẹ̀ bá para yín, ẹ máa padà jókòó sórí tébù ni. Kí wá la máa para wa fún? Àwọn ọmọ Yorùbá nation tá jẹ́ real Yorùbá nation, a lè para wa. You understand? A lè para wa. But tẹ́yìn wèrè kẹ́pẹ́ra yín lómìnira tẹ́ bá ní pé fẹ́ gbé wá, ẹ lè pé lọ o, because why ni wípé tẹ́ bá believe pé fẹ́ lọ máa pa àwọn tó jẹ́ pé àwọn tó yẹ pọ́n gbé òótọ́ dání, you are fucking wasting your time, because ibi tẹ́yìn bá ti ń sọ báyìí àwọn kan ti wà lẹ́gbẹ̀ẹ́ yín tí wọ́n ti hàn. You understand? So let me just tell bá lọ sọ nínú wọlé ọ wà káàkiri everywhere bí yẹpẹ̀. You understand? So tẹ́ bá believe pé fẹ́ ṣe wèrè, ìkan lórí pé lẹ́yìn àfàjẹ́ lílì òun ló bẹ̀rẹ̀ sí intimidate wá pé òun máa pa wá, ó máa pa àwọn family ẹ̀ náà, àwọn kan fún gbogbo àwọn family ẹ̀ lógún èkú jẹ náà. You understand? Ó lọ pa àwọn tó jẹ́ pé wọ́n da Nàìjíríà láàmú, rí àwọn yẹn pa. Àwọn táwa gbé òótọ́ dání lẹ́lẹ́ fẹ́ pa, igbá là ń pa ẹnìkan ń pa àwọ̀ ẹ̀ lè ráwa pa. Afọlá ni ẹ máa sọ bá ẹnu lẹ máa sọ, ẹnu lẹ fi máa sọ ẹ̀ ní rí ṣe bóyá máa jẹ́ nìyẹn. So I'm trying to clear the air on this, tó dẹ̀ pé ó yé gbogbo everybody pé Queen B ó ti lo cocaine, ó ti mu drug. You understand? So the more tẹ́lẹ̀ pé ó ti mú kíní yẹn, ó ti sá sí lọ́pọ̀lọ́, kò mọ̀ nǹkan tó ń sọ mọ́, because wọ́n ti dùn sóun lọ́dọ̀ títí wọn nínú platform títí wọn ti dùn sóun Professor Bayaki Tóyè. Láti ìgbà tó di bí wọ́n pé wọ́n ti sọ pé bàbá ti
múṣẹ́ onítìrí lẹ̀ bí apò ṣe gbá yẹn àtìgbà yẹn ni wọ́n ti like bàbá mọ́, you understand, àtìgbà yẹn ni wọ́n ti like Sunday Adéyẹmọ Ìgbòho mọ́. So onítìrí ló wá dúró gẹ́gẹ́ bí leader tó wá ń control àwọn òmìnira. So ọ̀gá yín tó wà ní US, United States, tó bá dẹ̀ bí wá pé Èkó ló wà ní, tó bá dẹ̀ bí wá pé Àbújá ló wà níbi tó bá ti ń kó wà kọ́ lọ gbé ń bẹ̀, you understand, because àwọn olùfin we are following normal the way it's supposed to be, legitimate òun làwa ń lò. We are not for violence, we are for peace, and we know what we are doing, you understand. So the real Yoruba nation, they knows what they are doing. We just keep creating the awareness, letting our old women, our old mothers to understand what we are talking about, to let our old fathers to understand what we are talking about, to let our ọ̀dọ́, the youth, to understand what we are doing. It's not about demolishing, vandalizing the police station will bring the solution. It's about telling the people they are right, and that they are right, let them just come out and rally. Awareness, that's the only two things we are doing in Yoruba nation. Any other thing is a counterfeit. So tí oníṣìí bá wá ṣá láti gbé jáde pé gbogbo àwọn ọlọ́mọ àjọ kó láì ṣe àwa, she's wasting her time because she don't know what she's doing. So àwọn onítìrí ṣó yẹ kó rí bẹ́ẹ̀, Ìjìnlẹ̀ Marcus, Black Lion, Queen B, gbogbo wọn bẹ́ẹ̀ yẹn, Àfà Jẹ̀lílì, Àfà Aliu àbí kí ló pèrè Aliu, gbogbo wọn bẹ́ẹ̀ yẹn pátápátá yẹn àwọn ní kó lọ gbé o, àjàkátakátá tó pè lájàkáyé àwọn ní kó lọ gbé o. So wọ́n believe pé bí n ṣe explain yìí ó yé gbogbo wa, àwọn ohun ṣe tó máa insult àwọn èèyàn, kó máa ṣépè fún àwọn èèyàn, will tell you what is right to say at the right time, not just saying trash, not just saying rubbish. So àwọn òmìnira 2022 wọ́n yàtọ̀ sí Yorùbá nation. Òmìnira 2022 ló yẹ kó fi sára vest wọn, but tó kọ́ fẹ́ tag Yorùbá nation as terrorist, wọ́n wá fi Yorùbá nation navy, Yorùbá nation police, wọ́n fi sára aṣọ yẹn. Anybody can do vest because kò síbi tó ti sign, kò síbi tó ní ti sign pẹ̀lú Professor Akitoye pé àwọn jọ fẹ́ yọ iṣẹ́ papọ̀. So she's doing her own. Bàbá Professor Akitoye wọ́n dá wà láyé ara wọn ni pẹ̀lú Chief Sunday Adéyẹmọ. Onítìrí dúró gẹ́gẹ́ bí pé Ọlọ́run ló pe òun ni, you understand, pé ó yàtọ̀ gan. So ẹ má miss ẹ mọ́ra wọn. That is why mo ní kí n jáde kí n wá clear ẹ̀ lórí nǹkan tí Queen B sọ. So they are fucking mad and something, you know, they are fucking mad. So bóyá jẹ́ nìyẹn, kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. Odò agbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Lẹ́ẹ̀kan sí mi ọmọ yín kọ́ mi dùn méyọ̀ náà ni o. Ẹ ṣé gan. Bóyá jẹ́ nìyẹn. Ẹ ṣé ó dàbọ̀.